Mighty Play TV, we give you the best. Kábíyèsí ọba mi Èdùmàrè. Ọ̀jájá Ọọ̀ni of Ifẹ̀. Akígbogbo ẹ̀yin olólùfẹ́ Mr. Mighty Play TV. Bàbá wẹ́ni ìtàn. Ní ìkànnì níbi tẹ́ ẹ bá ti ń wò wá káàkiri. Ẹni àgbàríkà. Gbogbo àgbáláyé. Ẹni tó jẹ́ wípé ní tí olúwa bá ilé kí ọlá ṣe fún wọn lóore, ó tóbi, ó sì pọ̀, ó sì gbọ́ngbọ́n. Láti mọ̀ wípé Mighty Play TV la máa ń gbé àwọn ọmọ tí mo ṣe ń bẹ̀rẹ̀. Mo lọ sí prison lánàá. Àjẹkẹ́yìn náà kẹ́ ẹ jẹ àǹfààní gbogbo ohun tó bá ṣe. Mo lọ sí prison lánàá. Gẹ́gẹ́ bá láti mọ̀ wípé ògbòdìyàn tó ń ṣẹlẹ̀ òun náà ni mo kọ́kọ́ bẹ èdè àkọ́kọ́. Lórí Alhaji wa Oríyọmí Hamzat àti olórí Naomi. Alhaji Abdulrahman Oríyọmí Hamzat. Ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Mo rí tó ń kan gbogbo ọmọ Nàìjíríà lóminú tó ṣẹlẹ̀ nílùú Ìbàdàn sílẹ̀kùn lánàá tó sì fa kí mo sì rí principal Islamic High wọ́n School sì fi wọ́n sí láàárọ̀ àná. ìpamọ́ ní wọ́n lọ ṣe kádàrá pé kí n dé prison ẹ̀wọ̀n tí ó ń bẹ ní bí wọ́n ṣe ń rí mi báyìí Alhaji wọn ò jẹ́ kí n Oríyọmí pẹ́ rárá ní tàbí èrò ṣe pọ̀ tó olórí Naomi wọn fààyè lẹ̀ kí n lo ìṣẹ́jú mẹ́wàá tí wọ́n fi ń pariwo pé ẹ sọ pé kálàjà kan làwọn máa wọlé bọ̀ ètò yìí ìyẹn ní Àgùdì lánàá gbọ́ wípé láàrin bẹ́ẹ̀ ni mo fi ń kí gbogbo àwọn elétò àwọn bàbá yà ìyẹn àwọn tí wọ́n ń ṣiṣẹ́ níbi tí wọ́n ti ń kọ̀rẹ́tì àṣìṣe ọmọnìyàn láàrin ìlú ẹ kú àpọ́nlé mi ìyá wa Alájà Kaola ẹ kú àìwo bí mo ṣe kéré ma ẹ kú pípọ́n Ọlọ́run lé lára mi ẹ kú pípọ́n Al-Qur'ani lé lára mi ọgbà ẹ̀wọ̀n ní tí mo wá fẹ́ lò rí Alhaji Oríyọmí ìgbà tí mo dé prison olórí ní tí yóò fa ọ̀rọ̀ nìyẹn àti àwọn àgbàlagbà àwọn ni wọ́n máa ń sọ pé ọ̀rọ̀ ní máa ń fa mokomoro ọlọ́bẹ̀ wọ́n wò ní tí ó ṣe sábà bí ọ̀rọ̀ ń gbọ́ lórí ẹlẹ́nu Alájà ìyá wa nígbà tí mo dé ọ̀dọ̀ Abdulrahman àti ìyá wa sílẹ̀kùn Ọlánàwùmí èmi ò ní fi ìgbà kankan pè ní ex-wife ìní sọ ìní sèṣì torí tí ò jẹ́ ní wí ni pé ó yé mi tán láì tán wípé bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ ẹ̀mí wọn ò yọ̀ǹda olórí Naomi ó yé mi tán àfẹ́ntí ọba lóye ó ní òní mọ̀ pé gbogbo obìnrin tí ọkọ rẹ̀ ọba yọ̀ǹda rẹ̀ a kì í pè ní ex-wife torí pé kì í ṣe pé tí ìfẹ́ lomi hàn wá kì í ṣe pé ẹni bẹ́ẹ̀ ti rì má rì tábà nílé ọkọ mi tó lọ láàmú fi pè é rárá n tó jẹ́ kí n máa wíyùn nìyẹn ẹnì kẹta òun náà lè ti darí iléèwé Islamic High School ní Basoro ìgbà tí mo wọlé àwọn tó sì wà lọ́gbà tí mo ẹ̀wọ̀n kí wọn Ọlọ́run bá mi Èdùmàrè yóò yọ wọn jà tí mo jókòó tí wọn Ọlọ́run yóò fojú ẹkún gbọ̀n mí àti ṣùgbọ́n bẹ́ẹ̀ kó ṣe dùn ire ntí àwọn tó wà Oríyọmí Hamzat ntí wọ́n ń béèrè lọ́wọ́ mi làdúà wọ́n lálàájà Kaola ohun tí Alájà wa Kaola tí wọ́n bá bọ̀ lọ́gbà ẹ̀wọ̀n nta àkọ́kọ́ ní ìdí lọ́dọ̀ yín òní pé bẹ́ẹ̀ ṣe jókòó yẹn ó yá àdúrà la ní ẹ̀bẹ̀ lọ́hùn fún wa ẹ ṣàdúrà fún wa nígbà tí wọ́n dé àmọ́ ní tó ṣe sábàbí eléyìí Abdulrahman ní tó bá jẹ́ pé sẹ́ni torí pé Ọlọ́run bá ìrèké ọlá kì í sọba tá a máa ń ṣèlògùn fún wípé sóòrí mi ni tọ́lọ́ bá ṣe nǹkan kan fẹ́rù kan á kọ́kọ́ béèrè pé ń bọ́lá kù sí àwọn bọ́lá ti ṣe àìṣedéédé Ọlọ́run àmọ́ bí a ti ṣe ẹ bá bẹ́ẹ̀ lọ́run tó bá jẹ́ pọ́ sẹ́ni kó jọ àwọn aráàlú Ìbàdàn àtàbí bí wọ́n ṣe ń wí bẹ́ẹ̀ ni olórí Naomi bẹ́ẹ̀ làwọn náà wí bẹ́ẹ̀ ni principal Islamic High School bẹ́ẹ̀ làwọn náà wí tí wọ́n mú nítorí pé iṣẹ́ orí àwa ṣe àdúrà yẹn lọ́wọ́ tí wọ́n sì ń ṣe a ṣe àdúrà yẹn débi pé àwọn èèyàn míì tí wọ́n wọlé ó bẹ̀rẹ̀ látòrí ẹni tó jẹ́ ọ̀gá pátápátá bí àwọn ìlú ṣe ń jà fódìdé ní ibi tẹ́yìn olóyìnbó ń pè ní correctional center ibi tí wọ́n ti ń correct ibi tọ́mọ ènìyàn kù sí àti gbogbo àwọn lọ́gàálọ́gàá tí wọ́n jọ wà níbẹ̀ wọ́n gbà mí lálejò ní ìgbà lálejò bí ìgbà tí mo jù báyìí lọ wọ́n fi mí lára balẹ̀ gan wọ́n fààyè gbà mí gan kí Ọlọ́run kó jọ kó bá mi ṣàlékún orí fún wọn Ọlọ́run kó jọ gbogbo àdúrà tí mo ṣe fáwọn náà níbẹ̀ lánàá Ọlọ́run kó jọ mọ́ wọn ó dàbí ọ̀rọ̀ Al-Qur'an nǹkan méjì lèèyàn máa ń wò láti ṣe dáadáa ẹlòmíì lè ṣe dáadáa bóyá nítorí pé ń retí nǹkan kan lọ́dọ̀ ẹ̀ àwọn yẹn ṣe dáadáa tí wọ́n naturally ìgbà tí mo ní mo fẹ́ ṣe wà ní màdúà wọ́n láwọn oní dẹ̀ wọ́n láwọn oní ìwà ní màdúà wọ́n ní àdúà tẹ̀ ṣe fáwọn yìí òun ló ti tó àwọn àdúà yìí làwọn need
báwọn ṣe gbúrò kálájà Kaola ti wà ń ta òun làwọn ti sọ pé ẹ jẹ́ kálájà Kaola wọlé tí mo wá fẹ́ lórí ẹ rí pé Abdulrahman ìgbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ Abdulrahman wọ kọ́mà ó wà lọ́sípítù wọ́n bẹ̀rẹ̀ sí ní tọ́jú ẹ̀ Abdulrahman wá ní àwọn ìwà kan tó bá jẹ́ yí pé ẹni tí Ọlọ́run ò ní ìtumọ̀ sí ọmọnìyàn mọ̀nà láti pretend ọmọnìyàn àìmọye ètè lọ́mọnìyàn máa ń dá nítorí kó lè bá a jẹ́ pé káwọn èèyàn ó lè bá a máa rò pé bóyá àbí ó sì ní problem. Number one, ẹrú Ọlọ́run tá a wúyè ò ṣe bẹ́ẹ̀ mo wá bí léèrè pọ̀ wọ́n lọ ká nà mo rẹ̀ gbọ́n mo bá olórí Naomi bó tiẹ̀ jẹ́ pé mo mọ̀ pé ìjákin ìjọkùnrin wípé ọkùnrin ò gbọ́dọ̀ sojo ó ní Abdulrahman fi fún mi lésì ọ̀rọ̀ yẹn olórí Naomi ò wà òkè rárá wàláyì tàláyì summa billahi al-azim wàláyì tàláyì summa billahi al-azim mo wà ń ṣe lecture ìgbà tí mo ń ṣe wáàsí ìgbà mo ṣe wáàsí fún Ajah Abdulrahman tán tí mo rán lésì tí àwọn pàṣẹ tí mo jẹ́ kó yé pé pẹ̀lú ògo Ọlọ́run òkúkú ní kú sínú ogun Ọlọ́run wọlá apá rẹ nínú ayé yóò wọlá ìṣesí rẹ sí àwọn tí wọ́n bẹ níjọba pé ó nífẹ̀ẹ́ wọn pin yóò wọlá contribution pé ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn ní ọ kò ní jẹ́ mùsíbà ó ṣe ọ pẹ̀lú ògo Ọlọ́run àtàánú ẹ̀ mo wá kọjú sí olórí Naomi mo ní olórí wọ́n ní nàám mo ní ìjẹ́ rántí pọ́n mọ yín kéré wọ́n ní bẹ́ẹ̀ ni mo ní ìjẹ́ rántí pé níyà wọ́n ní bẹ́ẹ̀ ni mo ní ìjẹ́ rántí pé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀gbọ́n wọ́n ní bẹ́ẹ̀ ni mo ní mo tún wá fẹ́ rán yín létí nǹkan kan ǹjẹ́ rántí àwọn ìlú tẹ́ ti ṣerú ń tẹ́ gbà lérò láti ṣe fún Ìbàdàn yìí ṣé rántí àwọn ìlú tẹ́ ti ṣe fún Rẹ́gẹ́dẹ́ wọ́n láwọn ò gbàgbé kankan bẹ́ẹ̀ mo ní mo fẹ́ kẹ́ ẹ sọ fún mi èwo lẹ organize tó bu yín rú wọ́n ní ò sí àfi ti Ìbàdàn yìí nìkan mo ní màmá wọ́n ní nàá nítorí pé bó lórí ṣe kéré tó ẹnìkan ò gbọ́dọ̀ fi ọwọ́ ọlá ojú ọlá kó fi gbolẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ti ń bẹ pẹ̀lú ẹni gíga bó ti wulẹ̀ kó kéré tó kó kéré bí ìsìjábà mi tí máa ń ṣèjàngbọ̀n yìí tó bá ti lè jẹ́ pé ọ̀dọ̀ ọlọ́lá ló wà máa maintain ẹ̀ bí ọlọ́lá máa ṣe bí ọlọ́lá mo wá ní olórí ǹjẹ́ ẹ mọ̀ pé ẹ gbọ́dọ̀ fi àyè gba hypertension ibi ọ̀rọ̀ ti wá wáyé gan ni àwọn èèyàn tí wọ́n wà ń bẹ ní ẹgbẹ́ mi wọ́n wá ní màmá wàláhì tàláhì olórí ti ní BP tó ní agbára wọ́n ń ṣe bí mo ṣe bá wọn ẹ mọ̀ kéèyàn bá yàn ní inú ìpayà kéèyàn bá yàn nínú kéèyàn máa wo pé hey Ọlọ́run ṣe mọ̀ pé Ọlọ́run kò ṣàánú wa kò sí ní tó dáa tó kéèyàn ní òríyà ní tí wọ́n ń pè ní òríyà ní freedom kéèyàn lè ronú pé nǹkan báyìí ni mo fẹ́ ṣe nǹkan báyìí ibi báyìí ni mo fẹ́ lọ tó bá dásìkò báyìí ààyè báyìí ni mo fẹ́ wà kéèyàn wá mọ̀ ní opportunity rẹ̀ kó o mọ̀ tiẹ̀ lọ opportunity láti dìde pọ̀ fẹ́ lọ ọ̀tọ̀ àfi kankan ó lead rẹ̀ débẹ̀ kó o mọ̀ ní opportunity ẹ wá mọ̀ tó jẹ́ kí n máa bẹ ẹ̀yin èèyàn wípé ẹ bá mi táàgì bàbá wa bàbá ẹ ràn wá lọ́wọ́ nítorí Ọlọ́run ọba àlekè ọlá èmi kéré sí kí n sọ nǹkan kan ó torí Ọlọ́run ẹ rántí bàbá wípé ohun tó ṣẹlẹ̀ ń Ìbàdàn ó ṣẹlẹ̀ náà láwọn ìlú míì lásìkò yẹn lẹ́yìn ìgbà tí Ìbàdàn ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ níbòmíì náà n tó yà wá lẹ́nu ni pé síbòmíì àgbọ̀ nǹkan kan báyìí níbẹ̀ ìsìjábà mo bízì jọ nítorí Ọlọ́run kọ́ mi Ọlọ́run jẹ́ olálùbáríkà jọ ẹ̀bẹ̀ nítorí Ọlọ́run ẹnìkan kan ò tó jọba ẹnìkan kan ò bá kò lè sọ pé ó ní àṣẹ kankan ẹ̀yin àwọn àgbàlagbà wọ́n máa ń sọ pé ìjọba ni amúnimú ògùn ìjọba òun la múnimú ògùn ìjọba òun ni ẹ̀dá kan Ọlọ́run ọba àlekè ọlá lẹ́yìn Ọlọ́run tó ju gbogbo ayé lọ àwọn tí wọ́n represent Ọlọ́run lórílẹ̀ òun náà làwọn government àwọn ìjọba lè rò pé lágbájá oru rẹ̀ mú wa kò dẹ̀ síbi tí ò sí lágbàáyé wàláhì tàláhì kó dà bá àfa bá sọ wórówóró wọ́n lè nìkan decide kan lọ tì mọ́lé wípé ẹ lọ tì mọ́lé ẹ mú kúrò nítòsí ẹ lọ fi síbi tí ò ti ní rí náà mọ́ àwọn kan ń ṣe bẹ́ẹ̀ àwọn tí wọ́n maintain mọ́lákì lápèjúwe àwọn Saudiya tí wọ́n bá rí pé àfa kan àbáwọn Egypt kò sí ibẹ̀ náà lágbàáyé tí wọ́n bá rí pé àfa kan ń ta ko tí ìjọba ń fẹ́
kò sí àrà tí wọ́n lè dá fàáfà náà dá ká tó sọ pé èèyàn láàrin ìlú kò sẹ́ni tí ò mọ tí wọ́n ń pè níjọba ọlọ́run fúnra ẹ̀ respect ìjọba òun ló fi ṣàlàyé tí wọ́n ń pè níjọba fànàbì Musa ẹ ò gbà tọ́lọ́run fẹ́ lecture Musa nípa àgbà tí ọlọ́ bá Fáráò sọ̀rọ̀ eléyìí ni mo fi bẹ̀bẹ̀ lọ́dọ̀ bàbá wa Ahmed Bọ́lá Tinubu kò sẹ́ni tí ọmọ bí agbára yín ṣe tó ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ lórí àlámọ̀rí àwọn èèyàn wọ̀nyí ẹ kún wa lọ́wọ́ ẹ ṣàánú wa lórí wọn a jẹ́ nǹkan kan lórí ká bẹ̀yìn ẹ̀bẹ̀ náà la lè bẹ̀yìn ìwọ̀nba bílà ká ìwà bá ṣe mọ́ òun náà la lè bẹ̀yìn àwọn àgbàlagbà wọn a ní a máa wu ọmọdé kó ṣe bí àgbà àmójó orí ọmọ dàlámù àti Princess Naomi tó ní program àti Abdulrahman Oríyọmí Hamzat tó kún lọ́wọ́ nípa advert ọmọ kékeré làwọn méjèèjì àṣìṣe lẹ́yìn àṣìṣe sí lọ́mọnìyàn máa ń kábàámọ̀ ọmọnìyàn ò rò débi pé kọ́lọ́hún sì wá méjì ó ṣe é ṣe àwa tún wá ní ìmọ̀ pòore ni ọlọ́run mà tóbi o ẹ bá mi consider ìṣesí àwọn èèyàn yìí tẹ́lẹ̀ ṣáájú kí n tó ṣẹlẹ̀ yóò tó ṣẹlẹ̀ n tó ṣẹlẹ̀ yẹn lé o n tó ṣẹlẹ̀ yẹn burú o n tó ṣẹlẹ̀ yẹn ò dáa o kò sẹ́nìkan tó nífẹ̀ẹ́ sírú n tó ṣẹlẹ̀ yẹn o àfẹ̀ntì kì í bá sàbíamọ kódà ní tí sàbíamọ yóò ronú ẹ̀mí ara ẹ̀gbẹ́ mi lòun lò ká tó sọ pé ní tó jábíamọ mọ̀jẹ̀sín ìyá wa Alájà Kaola mọ̀jẹ̀sín tó jẹ́ pé àwọn lọ́la wa mọ̀jẹ̀sín tó jẹ́ pé àwọn ní ìdùnnú wa mọ̀jẹ̀sín tó jẹ́ pé àwọn ní ayọ̀ wa mọ̀jẹ̀sín tó jẹ́ pé àwọn ní wọ́n mọ̀ represent wa ṣùgbọ́n ẹ já wò pé àṣìṣe ògbóògùn gbogbo ọmọ ànábì Ádámà òun la láṣìṣe kò sẹ́nìkan tọ́lọ́run bá dá tí kì í ṣe mistake gbogbo wa pátá la wáyé wá ṣàṣìṣe àmẹ́ni tó lóore jù òun lẹ́ni tó ṣàṣìṣe tó kábàámọ̀ aburú lórí àṣìṣe tó sì sọ pé òun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ dákun nítorí Ọlọ́run ẹ help wa kí n tó wá kó ń bẹ́ẹ̀ gbogbo ohun tí ìjà fà láyé ọba ní ọmọ ẹkẹ o ọ bẹ̀rẹ̀ látòrí mi níwọ̀n bá bí mo ṣe mọ̀ yìí ẹ jẹ́ kó àwọn ọmọ ẹkẹ yẹn jọ kí wọ́n bẹ Ọlọ́run lórí àwọn ọmọ ìyá wa tí wọ́n bẹ níbẹ̀ yẹn Ọlọ́run má jẹ́ kí wọ́n gbé wọn kúrò níbẹ̀ yẹn lókun nítorí pé ọkàn ni òun wà èèyàn lè máa rẹ́rìn sí yàn lọ́ọ̀kan kó jẹ́ kó náà rí sí ti jì Abdulrahman Oríyọmí Hamzat sẹ́ńtì ò mọ̀ pé ẹ̀rín akọni rí kì í sẹ̀rí ìdùnnú kò wá òkè ex-wife kò wá òkè ẹni tí ó lo oxygen lọ́sibítù tó sì yọ oxygen lára ẹ̀ tí ó sì pa court jẹ́ ó sì lọ court wọ́n invite ẹ̀ sí court ó sì di àti hospital ó sì lọ sí court kó tó dípòrò ẹ̀ padà já sí prison ẹ ràn wá lọ́wọ́ bàbá Ọlọ́run ní padà lẹ́yìn yìí ẹ ṣàánú wa Ọlọ́run bá lékè ọlá yóò bá wa ṣàánú wa ọ̀kan nìyẹn gbogbo àfà nítorí Ọlọ́run pàápàá jùlọ gbogbo olùbẹ̀rù Ọlọ́run àtàfà mùsùlùmí àtàfà church ẹ jẹ́ ká bí Ọlọ́run lórí tó ṣẹlẹ̀ sáwọn ọmọ ẹ̀yà wa yìí àwa méjèèjì lájọ wa involve àfà ẹni ó jẹ́ mùsùlùmí wà ń bẹ̀ ẹni ó jẹ́ Christian Princess Naomi kò sẹ́ńtì ọmọ pásítọ̀ lòun náà wà ń bẹ̀ gbogbo alágbọ́dọ̀ jọ ṣètò láti bí Ọlọ́run lórí kọ́lọ́run bá wa mú wọn jáde kúrò nínú àhámọ́ torí ẹ̀ ni mo ṣe kọ́kọ́ rawọ́ ẹ̀bẹ̀ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n ń control wa ní Nàìjíríà ẹnì kejì òun náà ni ọlọ́lá jùlọ onímọ̀ ẹ̀rọ Olúwaṣèyí ọmọ Mákindé Ọlọ́run fún yín lágbára gan inú mi sì dùn wípé ọmọ yín ni Abdulrahman ẹ̀yin ò ní tó kọ́ dùn mọ́ mi núná láàrin bẹ́ẹ̀ òun náà ni mo sì tún kí gbogbo àwọn Muslim community gbogbo àwọn mùsùlùmí lọ́yọ̀ state látòrí Alhaji Ishaq Kunle Sani títí dórí gbogbo executive members wọ́n mú lẹ́tà dé ọ́fíìsì tèmi náà ní bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà yẹn wọ́n tún wá sẹ́ndì lẹ́tà mi sí mi invitation letter sí mi lórí WhatsApp ṣùgbọ́n mi ì l'opportunity àti lọ torí pé mo lọ yanjú ọ̀rọ̀ ọkọ àtìyàwó níjọ́ yẹn tó sì jẹ́ pé ó lágbára mi gbọ́dọ̀ má lọ ọbẹ̀ ó ní ó jẹ́ l'opportunity àti wà ní ìjókòó yẹn pẹ̀lú governor mo ń fi eléyìí mo fi bẹ
bàbá wa ọlọ́lá jùlọ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé mo mọ̀ pé ẹni tọ́lọ́run bá fún ní agbára ni ẹni Ọlọ́run bá lékè ọlá kẹ́ ni ẹni Ọlọ́run ṣàánú ni ẹni Ọlọ́run pẹ̀lú ni ẹ dákun ẹ bá wa ṣe ìgbìyànjú yín ẹ má jẹ́ kí ọ̀rọ̀ yìí kọjá nta rò ẹ má jẹ́ kó lágbára mọ́ ó ti ń lágbára torí pé àwọn àgbàlagbà wọn ní bọ́rọ̀ bá ń pẹ́ ńlẹ̀ yìí máa gbọ́n ni gbogbo àwọn tó ní àwọn ọmọ wọ̀nyí náà Ọlọ́run má jẹ́ wọn sunkún ọmọ mọ́ Ọlọ́run má jẹ́ wa tó sunkún ọmọ Ọlọ́run má jẹ́ àjọ ṣọ̀fọ̀ ọmọ Ọlọ́run dákun ṣàánú wa Ọlọ́run. Alhamdulillah social media òun ló bà ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ débi pé gbogbo àwọn tọ́lọ́run bá lékè ọlá kí tọ́lọ́run bá lékè ọlá pọ́nlé civilization òun ló ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa gun gbogbo àwọn tí wọ́n tóbi gàràgàràgàrà kò sẹ́ńtì ọmọ ìtumọ̀ títóbi kò sì sẹ́ńtì ọmọ ìtumọ̀ ọlá àyàfi àwọn tí wọ́n bá bí sínú ọlá àyàfi àwọn tí wọ́n bá bí sínú ìjẹ́ èèyàn ó nìkan ni wọ́n sọ pé àwọn ọmọ ní tí wọ́n ń pè ní ọlá ọlá nǹkan kan ni tọ́lọ́run bá lékè ọlá tóbi rẹ̀ Ọlọ́run bá tóbi tí wọ́n ń pè lọ́lá o ọlá yìí ṣe ní tíyàn gbọ́dọ̀ fọwọ́ yẹpẹrẹ mú bàbá ó yé mi yéké wípé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ní Ilé Ifẹ̀ nítòsí àti ibi tó súnmọ́ ó ní wọ́n máa sọ fún yín bàbá wípé kẹ́ ẹ má dá sí ọ̀rọ̀ olórí àwọn èèyàn kò ti dúró ní ìdúró pé ẹ filẹ̀ tó bá ipò bá lè dán náà tá ń sọ náà nìyẹn bàbá àwọn èèyàn máa sọ bẹ́ẹ̀ o àwọn èèyàn máa wí bẹ́ẹ̀ o lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ó ní wọ́n máa sọ̀rọ̀ yẹn fún yín o bàbá Ọlọ́run bá lékè Ọlọ́run ní padà lẹ́yìn kábíyèsí Ọlọ́run kó jẹ́ kádé ó pẹ́ lórí o Ọlọ́run jẹ́ kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ yín o Ọlọ́run kó jẹ́ kí rùkẹ̀rẹ̀ Ọlọ́run jẹ́ ó dọ́kìnní lọ́wọ́ yín bàbá ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ lórí ọ̀rọ̀ Princess Naomi ẹ ṣe wá lóore lára Princess Naomi ẹ dákun àmọ́ ẹ wo ọmọdé kó ṣe bí àgbà bí princess bá jẹ́ ẹni tí Olúwa ṣàánú láti sánmọ̀ ẹ má jẹ́ àgbàgbé ìjóbìnrin ẹ má jẹ́ àgbàgbé ìjọmọdé wípé bó ti wulẹ̀ kó tó ọmọ kékeré ni bó ti wulẹ̀ kó tó obìnrin ni ẹ má jẹ́ ká gbàgbé méjèèjì lára princess lẹ́yìn náà ẹ wá wo ti Ọlọ́run lára rẹ̀ lára tàdé ní káwò ọmọ yẹn ti tó ó tó lẹ́gbẹ̀ẹ́gbẹ̀rún nítorí pé gbogbo wa pátá ìtàn là ń kọ bàbá bólúwa ṣe ní kẹ́ ẹ máa ṣe ayé yín dáadáa tí gbogbo aráàlú Ifẹ̀ àti gbogbo ilẹ̀ Yorùbá ń dunnú tí wọ́n bá rí yín tọ́lọ́ ní kíjọba yín ó rọrùn tọ́lọ́ ní káyé yín ó máa dáa bọ́lọ̀ wọn bá lékè ọlá ṣe bẹ́ẹ̀ ọ̀sẹ̀ tí ó mọ̀ àánú Ọlọ́run ti ń bẹ lọ́dọ̀ yín oríire tọ́lọ́ fi tì sára yín àlùbáríkà tí àwọn kìrìsìtẹ́nì ń pè ní ìbùkún bọ́lọ̀ wọn bá lékè ọlá ṣe fún yín ẹ dákun princess ti ní hypertension bàbá princess ní BP tó ti ní agbára gan ẹ dákun kò sí bí wọ́n ṣe porí ajá wọ́n porí kòkò tí wọ́n fi ṣe wọ́n lè kí princess kí wọ́n mọ̀ kí mọ̀ yín orúkọ yín ni wọ́n mọ̀ dá lára rẹ̀ orúkọ yín náà ni wọ́n mọ̀ fi pè ẹ̀yin lẹ kérú àpọ́n rẹ̀ ẹ̀yin lẹ sọ́dọ̀bìnrin ẹ̀yin lẹ sọ́dọ̀lọ́mọ bàbá ẹ̀yin lẹ ṣe sábàbí oore tó pọ̀ fún Princess Naomi Ṣílẹ̀kùnọlá léyìí tí ò sí èméjì ń bẹ kò dẹ̀ sẹ́ńtì òye yéké wípé ìfẹ́ tẹ́ ní sí princess ó tóbi ẹ dákun ẹ lò fẹ́ yẹn ẹ̀yin àgbàlagbà ẹ̀yin náà lè sọ pé ẹni tó bá dúró tì ní nígbà nira ó náà lọ́mọ ẹ̀yẹ yín ni àmọ́ yìí pẹ́ tí máa ṣàkitiyan ẹ túbọ̀ bá wa gbìyànjú ẹ bá wa ṣe more effort ẹ bá wa try more effort nípa kíkúrò níbẹ̀ yẹn wọ̀n n tó bá yẹni ló yẹni ó kún ọrùn ya díẹ̀ lóòótọ́ ẹnìkan kan ò ga tó jọba o kò sẹ́ńtì ò mọ̀ ṣùgbọ́n aláṣẹ nìyí alásọ̀ṣẹ nìyí kò sẹ́ńtì ò mọ̀ yín lálásọ̀ṣẹ ẹ kì í ṣe alásọdànù olóríire nìyí ẹni àlùbáríkà nìyí ẹ ràn wá lọ́wọ́ lórí ọ̀rọ̀ princess ẹ ràn wá lọ́wọ́ lórí ọ̀rọ̀ princess ẹ jẹ́ kí princess ó tètè kúrò níbẹ̀ yẹn nítorí Ọlọ́run ẹ jẹ́ kálàjì Abdulrahman Oríyọmí Hamzat ẹ jẹ́ wọ́n tètè kúrò níbẹ̀ yẹn nítorí Ọlọ́run nítorí pé
ọmọdé làwọn méjèèjì o ọmọ kékeré làwọn méjèèjì o èèyàn gbọ́dọ̀ yọ tọmọdé sẹ́yìn o gbogbo òsẹ̀mí nínú ayé age àmọ́ tell kò sí ní téèyàn lè jẹ kò sí ní téèyàn lè tó gbogbo nǹkan lèèyàn lè fowó rà èèyàn á máa fowó rà yìí èèyàn á máa fowó rà pínlẹ̀ èèyàn á máa fowó rà gbogbo nǹkan ẹnìkan ò lè fowó rà ọjọ́ orí ó sì tẹ̀ bẹ́ẹ̀nìkan bá gba oṣù kan lọ́wọ́ ẹnìkan oṣù kan wọ́n yọlẹ̀ nínú maturity nínú contribution one society nínú ọ̀rọ̀ tí wọ́n máa ṣe nínú ìwà tí wọ́n máa wù wàláhì ọjọ́ orí yẹn máa yọlẹ̀ ọwọ́ ọpọ́jọ́ orí yẹn yọlẹ̀ òun náà lànà Ọlọ́run tá a béèrè lọ́dọ̀ yín òun lórí ire tá a béèrè lọ́dọ̀ yín béèyàn bá jẹ orí ahun béèyàn bá rí condition wọ́n fi wọ́n sí condition tó léwu ọwọ́ yìí pé wọ́n ní freedom yẹn náà ìbànújẹ́ téèyàn ní kìí ṣe pé wọ́n torí pé ànábì ní kó lákọ̀ wọ̀lọ̀ kánà múra àmọ́ ẹ̀wọ̀n ọ̀jọ́lé o orúkọ tí ń jẹun náà ní problem ta ní o orúkọ tí environment yẹn ń jẹ́ yẹn ó náà ní problem ta ní ọwọ́ bí nǹkan yẹn ṣe rí un wípé ṣe tí wọ́n ń pè ní ohun tí wọ́n ń pè ní correctional center òun náà ní ìbànújẹ́ tó ṣe wá lórí pé a fẹ́ ṣe sàárà Ọlọ́run kó wọlá bẹ́ẹ̀ kó dákun kó jọ kó túbọ̀ bá tún Nàìjíríà ṣe Ọlọ́run bá wa yọwọ́ ebi yìí Ọlọ́run bá yọwọ́ ònira ìkúrò ní ìgbésí ayé wa Nàìjíríà kò sí ìyàtọ̀ gan láàrin ẹni tó lówó àtẹni tí ò ní mọ̀ abẹ́ni ó ní náà tó jẹ́ wípé lójúmọ́ tí èèyàn bá ní 100,000 lọ́wọ́ adley ló fi rí 2,000 náà fúnra rẹ̀ gbogbo 98,000 tó kù tó o bá fi ṣe sàárà ẹ̀rí ọkàn máa dàyàn láàbò pọ́lọ́wọ́ bíyàn ẹ̀rí ọkàn máa disturb èèyàn wípé Ọlọ́run bíyàn léèrè nítorí ìdí náà òun ló jẹ́ ká máa bẹ̀bẹ̀ òun ni mo fi ń bẹ̀bẹ̀ nítorí Ọlọ́run ọba àlékiọlá nítorí ànábì wa Muhammad kódà nítorí Jesus Christ nítorí pé kíní náà ìdùnnú wọn fẹ́ fi ṣe fáwọn ọmọdé nítorí táwọn Christian máa ń ṣe every year ọ̀nà ṣe rò pé káwọn ọmọ yóò fi dùnnú sọdún ẹ̀dá kan ò ní mọ tẹ́yìn nǹkan òbí tẹ́dà bá rí pé ẹ̀yìn nǹkan lè bí aburú kò ní fẹ́ láti di orí bẹ́ẹ̀ ẹ dákun nítorí Ọlọ́run ọba àlékiọlá bá mi gbé kámẹ́rà yẹn jẹ́ kí n bẹ̀bẹ̀ jẹ́ n kúnlẹ̀ kí gbogbo ayé orí mi ẹ máa bá mi share program yìí ẹ máa bá mi love ẹ kẹ́ máa bá mi like ẹ mo fẹ́ kó rìn káàkiri ọ̀dọ̀ wọn kò sí àwíjàre kankan o bí ìgbà tí èèyàn wọ́tà wíìl sí mọ́sídàrí ni o oníkéèyàn ó sọ pé òun fẹ́ wí àwíjàre o bí mo ṣe rí prison lánàá òun ni mo ṣe ń bẹ̀bẹ̀ nítorí Ọlọ́run nítorí Ọlọ́run nítorí Ọlọ́run ẹ̀wọ̀n òjọ́lé ẹ̀yin ìjọba lè lè gbà wá ẹ̀yin lè lè ṣàánú wa ẹ̀yin láláṣẹ ẹ̀yin láṣáájú ẹ̀yin ní kẹ́ ẹ gbà wá ẹ̀yin ní kẹ́ ẹ ṣàánú wa ẹ̀yin ní kẹ́ ẹ bá wa síjú àánú wò wọ́n ẹnìkan ò ní jọ́ bí amọ́ bí èèyàn bá jorí ahun èèyàn á banújẹ́ kò sólúwẹ̀ nínú ayé ẹ má jẹ́ á gbàgbé wípé Sẹ̀mí Abdulrahman láti ìgbà tó ti bẹ̀rẹ̀ ìgbìyànjú ẹ̀ lórí kó ṣàánú èèyàn ni lẹ́nu kọ́ yọ àwọn èèyàn kúrò ní ọ̀fìn ni kẹ́nìkan máa banújẹ́ kó sọ dẹni tí ó dunnú ni kẹ́nìkan máa ṣe ìsunkún kó sọ dẹni ẹ̀rín ni nínú kó jìjàgbara kó n tí n tó wáyé wá ṣe ń tiẹ̀ nìyẹn n tí bàbá ẹ̀ sì ṣe náà nìyẹn títí tí bàbá ẹ̀ fi kú ẹ ṣàánú wa nítorí Ọlọ́run àfi Ọlọ́run ọba àlékiọlá bẹ̀yìn Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ nínú Al-Qur'an Olúwa ní ud'uni astajib lakum Ọlọ́run ní ẹ bẹ̀yìn mi ẹ sì bí àwọn tí wọ́n jẹ́ aláṣẹ nínú ìlú yín ọ̀rọ̀ rẹ̀ ní ká ẹ sì sọ fún wọn ọ̀rọ̀ tùnú ní ká ẹ sọ fún wọn ẹni ó bá rò pé òun fẹ́ rúdù síjọba yóò jẹ ìyà anybody tó bá rò lẹ́ni pé òun fẹ́ rí ìjọba fín òun fẹ́ sọ̀rọ̀ òdì sí ìjọba Ọlọ́run fún rẹ̀ ló respect ìjọba Ọlọ́run fún rẹ̀ ló sọ bẹ́ẹ̀ Olúwa ní àti Ọlọ́ha ó tún ní wá àti Rasul Ọlọ́run ní ẹ tẹ̀lé mi wá àti Rasul láì tó tẹ̀lé àwọn òjíṣẹ́ yín wa ulul amri minkum àtàwọn aláṣẹ inú yín eléyìí náà ti di tí yóò fan Abdulrahman létí ó ti di tí yóò fan létí eléyìí náà ti di tí yóò fan everybody létí láti wà very careful Ọlọ́run ọba àlékiọlá kò ní jẹ́ kó orí tá a bá rò pa ń ṣe láyé Ọlọ́run ní jóore náà dìbì Ọlọ́run ní sọ oore Ọlọ́run ní sọ dìbì mọ́ wa lọ́wọ́ ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ ẹ dákun ẹ ṣàánú wa Ọlọ́run ní padà lẹ́yìn Ọlọ́run ní pòun ò ṣe mọ́
àbọ̀ mi rèé tí mo bá bọ̀ láti prison nígbà tí mo lọ wo Abdulrahman àti Princess Naomi. Ọlọ́run ní padà lẹ́yìn wa, ẹ dákun ẹ ṣàánú wa, ẹ tún jẹ́ àjọ ṣe lè yí láfi. Ọlọ́run kó jọ̀ọ́ kó padà sọ ìpayà wa, Ọlọ́run sọ dìpọ̀ ìfàyàbalẹ̀ fún wa. Ẹni tí ó bá bẹ̀rù Ọlọ́run ni ó máa forú sùn, èmi ò sùn tèmi, ọkàn tèmi ò balẹ̀ o. Torí pé bí nǹkan bá ṣẹ̀ sí tí wọ́n bá rò pé kò kú kàn ẹ́, ẹni tí ọkàn náà àmọ́ nítorí lè ṣe sábàbí nǹkan fẹ́ lómi náà àmọ́, ẹni tí nǹkan míì náà lè kàn àmọ́. Torí ẹ̀ ló fi jẹ́ wípé tó bá rí pé ọmọ ìyá rẹ ó ń bẹ ní condition kan tí ò tẹ́ lọ́rùn, ìwọ bẹ lọ́run fún ni, ìwọ ṣàdúà fún ni. Ẹ tún jẹ́ àṣẹ Suratu Quraysh, Al-Qur'an nìyẹn, tọ́lọ́ níbẹ̀ bá ń bẹ nínú ìpayà tẹ́ ẹ bá ké, ẹ padà díẹ̀ ní ìfàyàbalẹ̀. Ọlọ́run kó jọ̀ọ́ kó má pa wá láyà, Ọlọ́run fi wá láyà balẹ̀. Bismillahir Rahmanir Rahim. Li'ilafi Quraysh, ilafihim rihlata ash-shita'i was-sayf, falyabudu rabba hadha al-bayt alladhi at'amahum min ju'in wa amanahum min khawf. Gbogbo ẹ̀yin èèyàn láyé, ẹ má dákẹ́ àdúà o. Gbogbo ẹ̀yin àfáà church, ẹ má dákẹ́ àdúà o. Gbogbo àfáà mùsùlùmí, ẹ má dákẹ́ àdúà o. Gbogbo olólùfẹ́ Oríyọmí, ẹ má dákẹ́ àdúà o. Gbogbo olólùfẹ́ Princess Naomi, ẹ má dákẹ́ àdúà o. Olólùfẹ́ principal Islamic High School, ẹ má dákẹ́ àdúà o. Gbogbo yín náà ní kẹ́ bẹ lọ́hùn, Ọlọ́run kó jọ̀ọ́ kó yọ wọ́n náà fún. Èmi náà ń ṣe ládéhùn pẹ̀lú ògo Ọlọ́run lénìí yìí àtèmi àtàwọn ọmọ ẹkẹ́wò àjọ jókòó fún dùá yẹn. Bẹ́ẹ̀ náà ni lọ́la kí kálukú náà dájọ́ bẹ́ẹ̀. Ọlọ́run wọlá aláṣẹ kó wọlé oríire tó fi sínú afẹ́fẹ́ kó jọ̀ọ́ kó dákun kó bá yọ wọ́n lọ́fìn. Ọlá Bismillahir Rahmanir Rahim. Allahumma anta Allahu la ilaha illa anta wa la ilaha ghayruka wa la hawla wa la quwwata illa billahi al-aliyyil azim. Allahumma astaghfirullah inna Allaha ghafurur rahim. Allahumma la tada lana dhanbana illa ghaffarta. Ọlọ́run kò sí bọ́mọ nìyẹn ṣe lè ṣètò ìrẹ́lọ́ba aláforíjì tí tó máa kẹrù. Ọlọ́run jọ̀ọ́ foríjì wa, bá wa yọ́nú sáwọn èèyàn yìí, bá wa ṣe wọ́n lẹ́nu tó yọ́nú sí, yọ́nú sáwa náà. La tada lana dhanbana illa ghaffarta. Kò sí tó fẹ́ fàrò foríjì rẹ̀ nta fẹ́ fún náà ni, nta fẹ́ fẹ́ ṣe wa náà la foríjì rẹ̀. Wala hamman illa farajta. Kò sẹ́ni tó lè wà nínú ọ̀fìn láyé tí ọmọ fẹ́ náà ní kọ́lọ̀ wọn yọ, Ọlọ́run dákun jọ wá lọ́fìn. Wala daynan illa qadayta. Ìrí Ọlọ́run wa bẹ̀ ọ́, kò sí ẹnìkan náà láyé táwa sọ pé free nínú tó bá ṣe fún wa. Ọlọ́run dákun ìdájọ́ ìdùnnú oríire ìdùnnú àlùbáríkà ó náà ni kò ṣe fún wa. Wala shafaita wala maridan illa afaita. Gbogbo tí wọ́n ń pè láìsàn pátá rẹ̀ lọ́ba tó fún ẹ̀dá níwòsàn rẹ̀. Ọlọ́run dákun jọ̀ọ́ wò wá sàn. Ọlọ́run dákun ṣàánú wa. Ọlọ́run yọ wá lọ́fìn yìí. Dákun nítorí Ọlọ́run, nítorí rẹ̀ náà la tún fi ń bẹ̀ ọ́. Bí ọba ti ń sọ̀rọ̀ jù náà yọmọ wí, ẹ ṣáà gbà á. Bàbá Tinubu ẹ gbà wá. Gómìnà ẹ gbà wá, bàbá wọn ní òfìfẹ́ ẹ gbà wá. Ọlọ́run ní padà lẹ́yìn, Ọlọ́run ní padà lẹ́yìn. Gbogbo ẹ̀yin láṣẹ House of Assembly, House of Rep, House of Zenith ẹ gbà wá. Ẹ dákun àti ti state àti ti national, ẹ dákun ẹ bá wa yọ́nú sí wọn. Ọlọ́run yọ́nú sí yín náà. Ọlọ́run jọ̀ọ́ sí. Allahumma la tada lana dhanbana illa ghaffarta wala hamman illa farajta wala daynan illa qadayta wala maradan illa shafaita wala maridan illa afaita wala aduwan illa kafaita. Ọlọ́run dákun jọ̀ọ́ má tẹ̀ni wa bọ̀tá lẹ́nu. Ọlọ́run mẹ́jọ tọ̀ rẹ́ ni wa dákun jọ̀ọ́ jẹ́ kí jẹ́ ìgbẹ̀yìn. Ọlọ́run dákun jẹ́ ọjà sáyọ̀. Ọlọ́run jẹ́ ọjà sóore. ولا حاجة من عجلنا ولا آخر إلا قضيتها يا أرحم الراحمين ويا رب العالمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. صلوا على النبي الكريم.